kí ni ẹ̀sùn tí wọ́n fi kàn yín ní ẹ̀wọ̀n? Ẹ̀sùn tí wọ́n fi kàn ni wípé wọ́n ní ó ba ilé ìjọsìn jẹ́. Wọ́n fi àwòrán kan síbẹ̀, wọ́n ló gbé ìkòkò kan tó kẹ́yìn sínú ẹ̀, wọ́n ló gbé lórí àlùkùránì. Wọ́n ló sì sọ wípé àlùkùránì ó ti di ìwé yẹpẹrẹ nílẹ̀ Yorùbá. Ìgbésẹ̀ wo gan-an ní kí ilé ẹjọ́ gbé tẹ́yìn retí èsì? Nígbà tí ó ti wá yẹn kí kóòtù fún wa níyọ̀ǹda pé ká àrẹ́sìtì rẹ̀. Agbẹjọ́rò rẹ̀ sọ pé rárá kò sí, nítorí pé àwọn ti fáìlì pépà tá à ń pè ní preliminary objection pé kóòtù lágbára láti gbọ́. So àwọn tá a ṣàròyé lórí lónìí nìyẹn. Orúkọ mi ni Ọmọọba Adémọ́lá Oyèdòkun, agbẹjọ́rò fún Benny Lee. Kí lẹ wá sí ilé ẹjọ́ lónìí? Òní ni ìgbẹ́jọ́ tí àwọn Association of Ilorin Heritage tí wọ́n pe Benny Lee. Wọ́n fi ẹ̀sùn ọ̀daràn kan pé ó fẹ́ da ìlú rú, pé ń ba ilé ìjọsìn jẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kókó ẹ̀sùn méjì tí wọ́n fi kàn nìyẹn. Wọ́n ló ń ba ẹ̀sìn Islam lórúkọ jẹ́. Kí wá ní tó ṣẹlẹ̀ ní ẹjọ́ lónìí? Nǹkan tó ṣẹlẹ̀ nílé ẹjọ́ lónìí ni pé kó tó di òní tí ẹjọ́ ó dìde, ó ní akọrin ọba ọmọ Òfúndùmádé Benny Lee ló ti fi ìwé sọwọ́ sílé ẹjọ́ láti iléeṣẹ́ tiwa wípé ilé ìgbẹ́jọ́ ìpínlẹ̀ Kwara kò láṣẹ lórí òun, pé ẹjọ́ náà tí wọ́n pè kò lẹ́sẹ̀ ńlẹ̀. Bàtà sì dé sí ilé ẹjọ́ lónìí tí adájọ́ dípè ìpẹ̀jọ́, a sọ fún ilé ẹjọ́ pé àwa ni agbẹjọ́rò fún akọrin ọba Benny Lee, pé a dúró fún un pẹ̀lú ìfẹ̀hónúhàn. We appear for him in protest, torí pé kò tí ì jọ̀wọ́ ara rẹ̀ fún ilé ẹjọ́ Ìlọrin. He has not submitted himself to jurisdiction. A sì jẹ́ kó wá sí ìrántí ilé ẹjọ́ wípé Benny Lee ti fìwé ránṣẹ́ sí ilé ẹjọ́ wípé ilé ẹjọ́ ò ní agbára láti ṣe ìgbésẹ̀ kankan lórí òun. Tí ilé ẹjọ́ bá tiẹ̀ wá sí ìgbésẹ̀ kankan, kí ilé ẹjọ́ kọ́kọ́ yanjú ohun kan tí Benny Lee sọ náà, kí ilé ẹjọ́ kọ́kọ́ wò ìwé tí Benny Lee kọ, ìdí tó fi sọ pé ilé ẹjọ́ ò lágbára. Tí ilé ẹjọ́ bá wá wò, tí ilé ẹjọ́ bá wá lóhun lágbára, ìgbà náà lẹ́jọ́ tó lè tẹ̀síwájú. Ṣùgbọ́n tí ilé ẹjọ́ bá wò tó bá sọ pé òun ò lágbára, ibẹ̀ náà ni ẹjọ́ máa kú sí. Ṣùgbọ́n agbẹjọ́rò àwọn Ìlọrin Heritage Association, àwọn sọ wípé kí ilé ẹjọ́ mọ̀ wo ìwé tí Benny Lee fi ránṣẹ́ sí ilé ẹjọ́, kí ilé ẹjọ́ pàṣẹ pé kí àwọn ọlọ́pàá lọ gbé Benny Lee wá, kí ilé ẹjọ́ fi ìwé ẹgbẹ́ wá bench warrant, ó buwọ́lù pé kí ilé ẹjọ́ sign bench warrant. Àwa sọ pé ilé ẹjọ́ ò lè gbé ìgbésẹ̀ kankan àfi tọ́kọ́kọ́ bá lù wò náà tó ń lágbára àti ti ṣe nǹkan kan àbó wọn lágbára àti ṣe nǹkan kan. Ẹjọ́ tí àwa rò lónìí, bóyá kádájọ́ fi buwọ́lù wé àgbé Benny Lee àbí kádájọ́ mọ́ buwọ́lù. Ẹjọ́ tá a rò pọ̀ àti wo ìwé tí tá a mú fún àfisọwọ́ sílé ẹjọ́. Àwọn náà wí àwíjànù àwọn náà wí àwáwí tiwọn. Ṣùgbọ́n nítorí pé ẹjọ́ tá a rò sílẹ̀ pọ̀, ẹjọ́ tí àwọn náà rò sílẹ̀ pọ̀ lórí pé bóyá ilé ẹjọ́ kọ ìwé ẹ lọ gbé wá tipátipá àbí ilé ẹjọ́ ò ní kọ ìwé ilẹ̀kùn, ládájọ́ fi wá rò wípé òun ò mú ọjọ́ tó wọ́n dá wa lóhùn, tó wọ́n kọ èrò ọkàn tóun, bóyá ká kọ́kọ́ wo ìwé Benny Lee kóun tó pàṣẹ lọ gbé wá àbí kí kó wọn pàṣẹ. Ṣùgbọ́n ilé ẹjọ́ ti sún ìgbẹ́jọ́ náà sí ọjọ́ 6 oṣù kẹjọ 6th of August láti sọ èrò ọkàn rẹ̀ lórí ẹjọ́ táwa méjèèjì rò lẹ́nu àti láti ṣe ìgbẹ́jọ́ lórí ìwé tí Benny Lee tó fi ránṣẹ́ sí ilé ẹjọ́. Ní ṣókísọ, kí ni ẹ̀sùn tí wọ́n fi kàn yín ní ẹ̀wọ̀n? Ẹ̀sùn tí wọ́n fi kàn ni wípé wọ́n ní ó ba ilé ìjọsìn jẹ́. Wọ́n fi àwòrán kan síbẹ̀, wọ́n ló gbé ìkòkò kan tó kẹ́yìn sínú ẹ̀, wọ́n ló gbé lórí àlùkùránì. Wọ́n ló sì sọ wípé àlùkùránì ó ti di ìwé yẹpẹrẹ nílẹ̀ Yorùbá. Ẹ bá wọn dárúkọ yín lẹ. Adémọ́lá Oyèdòkun lórúkọ mi, tí gbogbo èèyàn mọ̀ sí Adémọ́lọ, tí ẹ jẹ́ agbẹjọ́rò fún akọrin ọba Benny Lee. Ẹ ṣé àdúpẹ́. Tẹ́ ẹ bá sì ń darapọ̀ mọ́ wa ní ilé ẹjọ́ náà ni a sì wà. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ nínú
àwọn agbẹjọ́rò Ìlọrin Heritage ẹ gbàgbọ́ lẹ́nu tiwọn náà ẹ máa bá wa ká lọ. Kí ni orúkọ yín? Salamu alaikum warahmatullahi wabarakatuh. Orúkọ mi lẹ́kùnrẹ́rẹ́ òun ni Umar Saad Imam tí gbogbo àwọn èèyàn mọ̀ sí US Imam. Kí ni ẹ wá sí ilé ẹjọ́ lénìí? Arákùnrin kan tó ń jẹ́ Benny Lee ó wà lórí social media, òun la gbé wá sí kóòtù lórí àwọn ìgbésẹ̀ kan tó gbé tí lójú títí wa táwa rò pé ó tako òfin, àmọ́ kóòtù ló lágbára láti sọ pé ó tako òfin àbí kò tako òfin. Mi ò ní sọ ju báwọn lọ torí pé kéèsì sì wà kóòtù. Kí wàá ní tó ṣẹlẹ̀ nílé ẹjọ́ lénìí? Àti pé kí ni rẹ́sùn gan lẹ fi kàn án? Ẹ̀sùn tá a fi kàn án ni wípé ó ṣe àwọn póòsì kan ní social media pages rẹ̀ tó fi tàbùkù Islam, tó fi tàbùkù Quran. So lónìí tí ẹjọ́ yìí wà fún òun ni wípé ká kàn mẹ́nu bà á, àmọ́ nígbà tó ṣe wípé àwọn ọ̀nà tí kóòtù ti fún wa níyọ̀ǹda pé ká fi sáàbù rẹ̀ kò àti ìrí ṣe pé, àmọ́ nígbà táwọn lọ́ọ̀yà ti wá àwa jẹ́ kí kóòtù ọmọ ìpín nígbà táwọn lọ́ọ̀yà ti wá àwọn ajẹ́kù ti mọ̀ pé kéèsì yìí wà nílẹ̀. So àìwá rẹ̀ àwa bẹ ilé ẹjọ́ fún àwọn kan tó yẹ ká bẹ fún iṣẹ́ tó yẹ kí kóòtù gbé lórí rẹ̀. Àwọn lọ́ọ̀yàsì rẹ̀ tó sì náà àwọn náà ti fèsì sí. Kóòtù wa ní ká kóòtù fún wa títí di ọjọ́ Àlàmísì ọjọ́ 10 pé kóun fi sọ opinion tiẹ̀ lórí àròyé tí àwa àti àwọn agbẹjọ́rò tiẹ̀ tí a jọ ṣe. So bóyá kóòtù wọ́n gbà pé kí wọ́n ṣe ìgbésẹ̀ ta ní kí wọ́n gbé àbí wọn à ní gbà, òun là ń bọ̀ wá gbọ́ níjọ́ 10 lénìí. Ìgbésẹ̀ ọ̀gàn lẹ́ni kí ilé ẹjọ́ gbé tẹ́ ẹ̀ retí èsì. Nígbà tí ò ti wá yẹn kí kóòtù fún wa níyọ̀ǹda pé ká arrest rẹ̀. So àwọn agbẹjọ́rò ti sọ pé kò rárá kò sí, nítorí pé àwọn ti fáìlì pépà tá ń pè ní preliminary objection pé kóòtù lágbára láti gbọ́. So àwọn tá a ṣàròyé lé lórí nìyẹn. So àti ìgbọ́ preliminary objection wa, àmọ́ pé nígbà táwọn ti fáìlì preliminary objection yẹn kóòtù lágbára láti pàṣẹ pé wọ́n arrest rẹ̀. So ìyẹn ni kóòtù ó wá decide bóyá position tí wọ́n lọ right ní bóyá títí wà ní. Ọjọ́ wo ni wọ́n fi ìgbẹ́jọ́ mìíràn sí? 6 August tó jẹ́ ọjọ́ Àlàmísì ti ọ̀sẹ̀ tí ń bọ̀, ọjọ́ 10 lé nìyẹn. Kí ni orúkọ yín lẹ́ẹ̀kan sí? Orúkọ mi lẹ́kùnrẹ́rẹ́ òun ni Umar Saad Imam, àmọ́ ohun tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ mí sí òun ni US Imam. So initial Umar Saad náà ní USA.